wọ́n ti pa mí lọ́kọ̀ o. Ìjọba Kwara àwọn DSS gbébọn fáwọn méjì aláwọn gbàbọ́ lọ́wọ́ àwọn ọdẹ Yorùbá. Wọ́n ti pọkọ mi o. Wọ́n ti pọkọ mi, ọkọ mi lọ lé ni o, ọkọ mi bọ̀ wá lé ni o. Ọkọ mi dẹ́kẹrẹ ajé wọ́n fọ́ gíláàsì mọ́tò, wọ́n pa àbúrò wọn pẹ̀gbọ́n. Wọ́n tún pọkọ àbúrò rẹ̀. Ìjọba Kwara àwọn méjìlá àti ìgbékú olè èèyàn 14 náà pa o. Ọdẹ bíi 10 ti kú. Wọ́n sì ti gbé èèyàn lọ́gbọ̀kọ̀ àtìyàwó lọ. Ẹ rí mi báyìí o, Òkè Ọdẹ la wà. Òkè Ọdẹ ti tún ń tú lọ o. Stéṣọ̀ Òkè Ọdẹ la wà. Ọkàn àwọn ọlọ́pàá gùn balẹ̀ kò sí tágbà àwọn ká. Ẹ rí mi báyìí, ọkọ mi mo jòkó tì yìí. Ìsọ̀nà ni wọ́n lè sá fún. Yìí lè sá fòkù ọkọ mi, ẹwọ ọkọ mi lẹ̀lẹ̀. Ẹwọ ọkọ mi, ẹwọ ọ̀rẹ́ ọkọ mi. Ẹ rí wọn lẹ̀lẹ̀. Ẹ̀yin kíní yìí ìjọba Kwara kò ní dá fún yín. Ẹ̀yin nu Ọlọ́run. Gómìnà wa dákẹ́ wá rán DSS wá DSS olókìní tán ní kóló. Kóló kọ́tà alálẹ́ ní kọ́tà ọmọ kọjá. Alálẹ́. Torú ìjà tó bá yìí ti kọjá bá wọn lọ ṣiṣẹ́ níbì kan. Torú ní kọ́tà ọmọ kọjá ọ̀sán gan-an wáyé o. Aago 7 àárọ̀ náà wáyé o. Aago 7 àárọ̀. Ẹ rí báyìí. Ẹ rí mi báyìí o. Ìjọba Kwara, ìjọba Abdulrahman Abdulrazak. Ṣé èyí tó ń ṣẹlẹ̀ ní Kwara ṣé kò wá pọ̀ jù? Ibo lẹ wà? Ìjọba Kwara, ibo lẹ wà? Tó bá jẹ́ pé ẹbí yín ni nǹkan bá ìṣẹ̀lẹ̀ sí, ṣé bẹ́ẹ̀ ti dákẹ́ náà ni? Tó bá jẹ́ pé ẹbí yín, ọmọ yín, àbí ìyàwó yín, àbáwọn fámìlì yín ní nǹkan bá ìṣẹ̀lẹ̀ sí, ṣé bẹ́ẹ̀ ti máa wòran ní ìjọba Kwara ìkànnì yín. Gbogbo ìpátálẹ́ máa sọ ẹ́sọ̀rọ̀ kẹ́yìn ni. Kí ló dé? Why tẹ́ wù àbá ìfáwọn ará ìlú? Kí ló tẹ́ wù àbá ìfáwọn ará ìlú? Kí ló dé fún àwọn ará ìlú ní ìfọ̀kànbalẹ̀? Ìjọba Kwara eléyìí ti pọ̀jù o. Ìjọba Abdulrahman Abdulrazak ẹ wo bẹ́ẹ̀ ni sọ̀yà ìdá. Ẹ wo bẹ́ẹ̀ ni sọ̀yà ìdá. Ẹ sọ ìyá ìdí ẹni tí ò nọkọ mọ́, ẹni tí ò nábùwó mọ́. Ẹ wá sọ di opó ọ̀sán gan. Kí ló dé? Ìjọba Kwara kí ló dé? Ẹsẹ̀ ò làbúbù sẹ́yìn gan. Àwọn tí ẹsẹ̀ tẹ́ ẹrẹ́ pé kí wọ́n lọ dáàbò bò wọ́n, ẹ̀yìn àwọn mìíràn ni wọ́n tún wà. Ẹ̀yìn àwọn bandits ni wọ́n wà. Ẹ̀yìn àwọn Boko Haram ni wọ́n wà. Ṣé ẹ̀gbọ́n kan tí wọ́n lọ ṣẹlẹ̀ ni? Nígbà tí ó kù ọ̀la táwọn bíbí wọ́n fẹ́ wá pa wọ́n ni wọ́n ti gba ìbọn lọ́wọ́ àwọn ọlọ́dẹ wa. Ìbọn táwọn náà manage láti fi dáàbò bo ara wọn. Wọ́n ń sọ pé àwọn DSS wọ́n wá gbà lọ́wọ́ gbogbo wọn. Nígbà tí wọ́n gbà lọ́wọ́ gbogbo wọn tán, òun làwọn bíbí fi ráyè wọlé láti wá pa wọ́n. Jẹ́ ó yẹ kó rí bẹ́ẹ̀? Ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀? Ìjọba Kwara mo lé gbogbo nǹkan táwọn aráàlú ń sọ pátá lẹ́ ń gbọ́. Mo lé gbogbo nǹkan táwọn aráàlú ń sọ nípa àwọn DSS nípa àwọn sọ́jà. Mo lé gbogbo nǹkan lẹ́ gbọ́ o, abẹ́ ẹ̀ gbọ́. Sọ wá ìwú rí bẹ́ẹ̀? Òkè Ọdẹ ó ti tú tán o. Òkè Ọdẹ gbogbo ẹ ti tú tán o. Gbogbo Kwara pàwátá Ìgbómìnà ní Àjàṣẹ́ Ìpó ní Ìfẹ́lódùn ní Ọba ńlá gbogbo àwọn èyí tó wà bẹ́ẹ̀ pàwátá ni wọ́n ti tú tán o. Torí àwọn bíbí náà ni o. Torí àwọn afẹ̀míṣòfò yìí náà ni o. Ìjẹ́ ó wáyé kẹ́ ẹ mọ òwò níran. Ẹ̀fọ́ lẹ́rán ẹ̀wà ń wọ̀n níran. Gbogbo ẹ̀yin àfáà. Gbogbo ẹ̀yin àfáà
tẹ́ ẹ wà ní Kwara tẹ́ ẹ wà ń lọrin àgàgà ẹni tó fi jẹ mufti Sheikh Farouk Oníjìgìgbà nígbà tí ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ àbúrò yìí níta ẹ̀ sọ̀rọ̀ kẹta o Ìmámù Ọ̀fà nígbà táwọn bíbí ń pàwọn èèyàn wa àbúrò yín o ẹ̀ sọ̀rọ̀ ẹ̀ ṣe wá sí o àbúrò yìí níta o àmọ́ tó bá jẹ́ pé nìkan ní sọ̀rọ̀ nípa ìsìn ní ìsìn ẹ̀ ti bọ́ ọ̀tá ti mọ̀ sọ̀rọ̀ gbogbo ẹ̀yin àfa kéékèèké tẹ̀wà ń Kwara tẹ̀wà ń lọ ní tó jẹ́ pé ìjà ìsìlẹ̀ ń jà ìjà apààyàn lórílẹ̀ yìí o ọyẹ ẹ̀bọ́ ọ̀tá ẹ̀jẹ̀ káàkiri yín ta ẹ̀bọ́ ọ̀tá ẹ̀jẹ̀ káàkiri yín ta báwo ni ti ń pa wá yìí ìjọ bójú mu lọ́dọ̀ ti yín ojú lẹ fi wò ó ojú wo lẹ fi rí i gbogbo ẹ̀yin àfa tó jẹ́ pé ẹ̀sìn lẹ́yìn wáyé tí wá jà fún jà fọ́mọ ènìyàn ìjẹba àwọn bíbù ṣe ń pa àwọn ìran wa ní Kwara ìjẹ lọ́dọ̀ ti yín ṣe ìjẹ́ ó dùnmọ́ yín níbí tí ó bá dùnmọ́ yín nínú ó yẹ kẹ́ ẹ ti jáde ká ti mọ gbúròó yín kẹ́ ẹ ti mọ sọ wátawátá lẹ́nu àmọ́ gbúròó yín àfọ́ lẹ́mọ̀ ni tá a bá sọ yí pé ẹ̀sìn Ìsìláàmù ẹ̀sìn tí ọ̀dà ni ẹ̀yin kan mọ̀ sọ pé à ń ba ìsìláàmù jẹ́ ni ẹ̀sìn ìsìláàmù ẹ̀sìn tí ọ̀dà ẹ̀sìn apààyàn ni ẹ̀sìn akónilẹ́rú ni ẹ̀sìn ìsìláàmù gbogbo ẹ̀rọ wà ní Kùránì tí ń gẹ̀ẹ́dì àwọn ẹ̀sìn ìsìláàmù gbogbo ọ̀tá ń sọ lọ́wọ́ ní Kùránì o tí ń gẹ̀ẹ́dì wáyé mùsùlùmí torí ọ̀nà tí wọ́n ń gbà tó fi ń gbà náà lélẹ́yìí nígbà táwọn tọ̀ tó mùsùlùmí ni wọ́n pé mọ́tẹ̀ kírísítẹ́nì mùsùlùmí ni wọ́n o wọ́n sì ń pàwọn èèyàn wa ẹ̀yin tẹ́ pé ayé láàfáà tẹ̀wà ń Kwara ẹ̀fọ́ lẹ́rán ẹ̀dákẹ́ sọ kálímọ̀tì kankan sọ gbọ́dọ̀ kankan sí ìjọba Kwara ń ṣe tiẹ̀ ẹ̀mí àlù Ìlọrin náà ń ṣe tiẹ̀ gbogbo àwọn ọba tí wọn ò nífẹ̀ẹ́ àwọn tí wọ́n jọba lé lórí àwọn náà ń ṣe tiwọn ẹ wá wò ní ìsìn ẹ wú àlàyé tí wọ́n ṣe lórí àwọn pípù yìí ẹ̀kọ́pítà wọ́n lọ́pọ̀ alẹ́ ẹ̀kọ́pítà mọ́ rìn káàkiri ọ̀sán àbáàrọ̀ tó yẹ kó mọ rìn kó mọ fojú fílẹ̀ àwọn agbésùnmọ̀mí tí wọ́n bá wà kó tó àtàkà àwọn ará ìlú kò ní rìn lọ́sàn gangan kò ní rìn láàárọ̀ òun ni mo lè gbogbo àlàyé tí ìyá ìṣe lẹ́gbọ́ ó kú ọ̀la tí wọ́n fẹ́ wá dẹ́nu àwọn ìlú gbòdò ni àwọn tí ẹ̀ sì wá gba ìbọn lọ́wọ́ àwọn ọlọ́dẹ tí wọ́n pa yìí abẹ́rẹ́ yìí mo ti pa àwọn ọlọ́dẹ kálẹ̀ lọ abẹ́rẹ́ yìí mo ti pa àwọn ọlọ́dẹ dálẹ̀ lọ sọ ẹ kó rí bẹ́ẹ̀ sà sọ ẹ kó rí bẹ́ẹ̀ tó bá ti sọ̀rọ̀ ní ìṣẹ́jọ́ pé ìjọba yín dà ẹ̀ ń protect ará ìlú ẹ̀ ń dáàbòbò ará ìlú ìjẹ́ ẹ̀ ń dáàbòbò ará ìlú báyìí ìjẹ́ ẹ̀ ń dáàbòbò ará ìlú ìjọba Kwara ìwà tẹ̀ ń wí òbójú mu o ó kù díẹ̀ káàtó ìjọba Kwara ìwà tẹ̀ ń wí fáwọn ìran wa ó kù díẹ̀ káàtó inú wọn ò dùn ó tó àlélájú wa lè dàgbò kó wọ o àlélájú wa lè kẹ́ ẹ̀ pa àwọn ìran wa tán gbogbo wọn ti ń sáko ń lù ú sọ ẹ kó rí bẹ́ẹ̀ ṣá ìlú tó forí wọn sọlẹ̀ sí wọ́n wá torí àwọn agbésùmọ̀mí wọ́n wá sáko ń lò wọ́n ń fi ìlú bàbá wọn lẹ̀ ibo ni wọ́n ń lọ ibo làwọn tí wọ́n ń lọ tí wọ́n bá débi tí wọ́n lọ tán ara wọn làwọn tó fẹ́ dá fún Ọlọ́run kí ló wáyé tẹ̀lé ṣe báyìí fún wa ìlú tó ní ìjọba
tó ní ìjòyè tó ní ọba àwọn kan wá ń wọlé wá wọ́n ń pa àwọn èèyàn bó ṣe wù wọ́n gbogbo wa fọwọ́ lẹ́rán ẹ̀ ń wòran àbí ẹ̀ fọwọ́ lẹ́rán ẹ̀ ń wò àwọn aráàlú ran tí wọ́n fi sáko olù tán ẹ̀ ń sọ bó kọ̀ọ̀kan yín àbí ìjẹ́ tó bá jẹ́ ẹbí yín wọ́n lè bẹ̀ ṣẹlẹ̀ sí síbẹ̀ tí wọ́n lẹ́rán náà ni Sheriff Farouk Oníjìgìbá tó bá jẹ́ pé ẹbí yín nínú nǹkan báyìí ṣẹlẹ̀ sí síbẹ̀ tí mo wò wọ́n níran ni Ìmámù Ọ̀fà tó bá jẹ́ pé ẹbí yín nínú nǹkan báyìí ṣẹlẹ̀ sí síbẹ̀ tí mo wò wọ́n níran ni Ajíkòbí Musa ọmọ Buhari tó bá jẹ́ pé ẹbí yín làwọn bíbí rẹ̀ àtàkì báyìí síbẹ̀ tí fọwọ́ lẹ́rán ní àwọn bíbí wọ́n pa àwọn ọ̀ràn wa wọ́n pa àwọn èèyàn wa sọ̀rọ̀ ẹ fọwọ́ lẹ́rán àmọ́ tó bá jẹ́ pé Ànábì ni wọ́n ń kọlù nísìn ni wọ́n ń sọ̀rọ̀ àfàsàtà Ànábì àtàwọn sàábí ẹ̀ ti bọ́ ta ẹ̀ ti mọ́ kóòdù kò wá ní ẹ̀ ń jáfẹ́ sí àmọ́ ẹ̀jà fún ọmọ ènìyàn tí wọ́n pa tó yẹ kó rí bẹ́ẹ̀ kí wàá ní humanity tẹ́ ẹ gbé dání kí wàá ní ìtumọ̀ ẹ̀sìn tẹ́ ẹ gbé dání nígbà tó jẹ́ pé àwọn èèyàn ẹ̀mí àwọn èèyàn jọ yín lójú wọ́n ń pàwọn èèyàn ní ìsìn jáde ká ẹ̀ kọ̀ndẹ́mù àkútà àwọn pípín wù wọ́n ń pàwọn èèyàn ní ìsìn jáde ká ẹ̀ sọ ọ̀rọ̀ sí nǹkan tí wọ́n ń ṣe tí ò dáa àmọ́ ẹni tá lè mú òun lẹ̀ mọ́lẹ̀ dìbò àbí ta lọ lọ́hùn kí ni ta lọ lọ́hùn ṣe tẹ́ fi mú nígbà náà lọ kọ̀mọ̀páyán kọ̀mọ̀fàdíyà ọ ń sọ nípa ohun tẹ́ ń ṣe nínú ẹ̀sìn Islam tí ọ̀dà ni ó ń sọ jáde lẹ́nu kọ̀mọ̀páyán ẹ wo àtẹ̀fídà ẹ wo ìwà tẹ́ wù fún gbogbo ẹ̀yin ògo lọ́ta tẹ́ ẹ gbá nílò ògo Ìlọrin ṣé bí àwọn tẹ́ ẹ jẹ ògo Ìlọrin lórí náà ni wọ́n pa yìí ẹ mọ̀ bọ́ọ̀dà àti rírí ta o gbogbo ẹ̀yin ògo lọ́ta tẹ́ ẹ gbá nílò ògo Ìlọrin àwọn tẹ́ ẹ sọ pé ẹ jẹ ògo Ìlọrin lórí náà ni wọ́n pa yìí o àmọ́ tí rírí ta àbí sọ yẹ kó rí bẹ́ẹ̀ sá sọ yẹ kó rí bẹ́ẹ̀ kò lè jọ wá lójú fún yín ọmọ àlè akótilétà nìyí kò lè ṣe kí ni kò lè jọ wá lójú fún yín torí pé arípọ̀ ọmọ àlè akótilétà òní yín ẹ̀yin sọmọ Yorùbá ọmọ Fúlàní nìyí lọ́fà lẹ́ẹ̀fi ń support àwọn tí ń pa wá nípasẹ̀ ẹ̀sìn Ìsìláàmù lọ́fà lẹ́ẹ̀fi ń support àwọn tí ń pa wá nípasẹ̀ Ìsìláàmù nípasẹ̀ ẹ̀sìn ẹ̀yin èèyàn wa tẹ́ ń gbọ́ wà táwọn afáàyè sọ tẹ́ ń gbọ́ wà sí wọn ẹ̀yẹ gbọ́ wà sí wọn mọ́ àwọn pípù yìí wọn fẹ́ràn yín àpò wọn nìkan ni wọ́n ń dùn wá sí òfegè ni wọ́n ń ṣe fún yín ẹ lọ dira ẹ méje kí wọ́n gbà kan tẹ́ ẹ ní lọ́wọ́ yín o ṣé báwo ni ìṣòro àpá wa tó ẹ̀ sọ wá dàbí ìjẹ́ bí àwọn bíbí ṣe ń pa wá tó ẹ tí wọ́n ti lọ ṣe lọ dàbí ẹ lọ dira ẹ méje kí wọ́n fẹ̀sì tàn yín ẹ méje kí wọ́n fi ẹ̀sìn tí wọ́n fi tàn yín ẹ méje kí wọ́n fi ẹ̀sìn fi gbé wọ́n ìjọpọlọ yín ẹ̀sìn kò ní kẹ́ mọ́ sọ̀rọ̀ lé yín ẹ̀sìn kò ní kẹ́ mọ́ jẹ òògùn sára ẹ̀sìn kò ní kẹ́ mọ́ jẹ ayẹta sára tí ẹ bá jẹ́ pé àwọn pípù yìí ó rí pé ìbọn tó mú dání yẹn wọ́n bẹ̀ fi protect ara wọn òun ló fà tó fi wá collect ìbọn lọ́wọ́ wọn torí pé tí wọ́n bá sí ìbọn lọ́wọ́ wọn ìgbà yẹn apá àwọn òyàrá ìka wọn òun ló fà tó fi ràn lórí DSS wà fún àgbàbọn lọ́wọ́ wọn sẹ́ni pé ìgbà tó ń gbàbọn lọ́wọ́ wọn tí wọ́n collect ìbọn ogun wọn tán òní wọn tó wá jọṣẹ́ wọn tó wá dẹ̀mọ́ lẹ́gbọ̀dọ̀ àmọ́ tó wáyé pé bí wọ́n ti jẹ ayẹta sára
tí wọ́n ní ayẹta tí wọ́n ní gbogbo ẹ̀ tí wọ́n jẹ́ ògùn sára wọn tó wá ní nǹkan mí lọ́wọ́ tó pé táwọn àwọn bíbí ẹ bá yìn àwọn náà mọ̀ yìn padà sí wọn tó wọn ò tí bá yìn tí ó bá rán wọn táwọn bá yìn tí wọ́n sí wọn yọ́mọ̀ wọn náà ni ohun olówà tó fi dápẹ́ tó fi gba àgbọn lọ́wọ́ gbogbo wọn o. ṣé ti rí nìsín gbogbo ẹ̀yin táyé ni wọ́n dáwọ́ bò wá àwọn náà ló ń ṣekú pa wá. ìjọba Kwara èyí tẹ́ ẹ ṣe yìí ó kù díẹ̀ káàtó. ìjọba Abdulrahman Abdulrasaq lágbọ́ Elédùmarè lágbà àwọn alálẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ sáwọn ìran àwọn èèyàn wa yìí yóò ṣẹlẹ̀ sẹ́yìn náà láìpẹ́ láìjìnà yóò ṣẹlẹ̀ sí ìdílé yín yóò ṣẹlẹ̀ sí ìyàwó àtàwọn ọmọ yín torí àwọn tí ẹ dá mi olégbòdo yìí àwọn kan ló bá àwọn náà o ọkọ àwọn obìnrin kan ni o bàbá àwọn ọmọ kan ni o ọmọ àwọn ìyá àti bàbá kan ni o bẹ́ẹ̀ náà ni wọ́n níyàwó ń lọ́mọ tẹ ẹ dá mi olégbòdo irú ètò ìṣẹ̀lẹ̀ sí wọn yìí yóò ṣẹ̀ṣẹ̀ yìí náà o ẹ lè jẹ lọ gbé o ẹ lè mú jẹ gbé kí ló dé gbogbo àwọn tẹ ẹ pààyàn náà nígbà tẹ ẹ fẹ́ wọlé wọ́n tẹ̀ka fún yín o gbogbo àwọn tẹ ẹ dẹ́mi olégbòdo yìí náà nígbà tẹ ẹ fẹ́ jẹ gọ́fúnà gbogbo ló tẹ̀ka fún yín o nínú òòrùn nínú òjò wọ́n mọ̀ tẹ̀ka fún yín wọ́n mọ̀ tẹ̀ka fún yín àwọn àtẹ̀ka fún yín tán ní èsì ẹ wá wo nǹkan tẹ́ fi san fún wọn ikú lẹ fi wá san fún wọn ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀ ikú lẹ fi san fún wọn ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀ òun làfi sọ pé èèyàn wa gbogbo ẹ̀yin tẹ́ wà ń Kwara tẹ́ wà ń lọrin tẹ́ jọmọ Yorùbá ìbá dáa ká ẹ ronú gbogbo ẹ̀yin tẹ́ wà ń Kwara tẹ́ wà nílọrin tẹ́ jọmọ Kóòtù Òjíire ìbá dáa ká ẹ ronú ohun tó ń ṣẹlẹ̀ yìí gbogbo alábẹ́ òkè ẹsẹ̀ máa ń ṣẹlẹ̀ o ara ọ̀rọ̀ tí Ìgbòho Òòṣà sọ náà ni o ara ọ̀rọ̀ tí Ìgbòho Òòṣà sọ yìí pé àwọn pípù yìí wọn ò fẹ́ fi wá lọ́rùn lẹ̀ ẹ má jẹ́ ká jókòó tẹ̀tẹ̀rẹ̀ ẹ jẹ́ ká protect ara wa ẹ jẹ́ ká dáàbò bo ara wa sẹ́rí nìsín Ọlọ́run fún wa ní ó fún wa ní ìgbésẹ̀ tá a gbé tí ìfún obìnrin ràn wá ayẹta wà ń bẹ òkìgbẹ wà ń bẹ ewé àtegbò Ọlọ́run fi jíǹkì wa àmọ́ láìpẹ́ àwọn pípù yìí tí ó pa wọn láàfáà wọ́n mọ̀ pé tá a bá ń ṣe àwọn nǹkan yẹn lójoojúmọ́ tá à ń jẹ sára tí wọ́n bá bọ̀ láti wọ́n fẹ́ àtáàkì wa kò sí nǹkan tó ṣe wá wọ́n wá gba ọ̀nà ẹ̀sìn wọ́n fi wọlé sí wa lára wọ́n wá ń ṣe wáàsí fún wa bọ́ bá ṣe báyìí ẹbọ ni bọ́ bá ṣe báyìí ẹbọ ni Islam ò fàyè gbà á ẹ̀sìn Islam ò fàyè gbà á ẹ̀sìn Islam ò fàyè gbà ká jóògùn ẹ̀sìn Islam ò fàyè gbà ká sóńdè ẹ̀sìn Islam ò gbà ẹ̀fà kọ́ jẹ́ àṣejẹ́ wọ́n wá fi ẹ̀sìn yẹn wọ́n fi manipulate wa àwa àti ká dánú rò ká ronú sí nǹkan tí wọ́n ń sọ dáadáa ká lè béèrè lọ́wọ́ wọn kàkà béèrè à ń tẹ̀lé wọn bí afọ́jú tó ti fọ́ dójú ẹ wá wò ní ìsìn ẹ wá wò ó ọmọ Kóòtù Òjíire ẹ jẹ́ ká jí lójú òun wa o ẹ jẹ́ ká jí lójú òun wa 25 century la wà yìí bèbí wa ti ṣẹ́jú ẹ mọ̀ jẹ́ kí wọ́n fi ẹ̀sìn kó yín lọ́pọlọ yín lọ mọ́ Ọlọ́run fún yín lọ́pọlọ kẹlẹ́ bá dánú rò ni ẹ̀yin náà ẹ jókòó kẹ́ ẹ dánú rò gbogbo ìwà àbàjẹ́ ayé àtọ̀hún lọ́wọ́ àánú Kùránì tí wọ́n gbé wá fún wa bí ká máa tẹ̀lé nánà ẹ̀sìn gbogbo ìwà àbàjẹ́ pátá lọ́wọ́ àánú ẹ̀ kódà ànábì tí wọ́n ní ká máa tẹ̀lé gan tí wọ́n sọ pé òun ni akẹ́yìn gbẹ̀gbọ̀n irọ́ ni o kì í ṣe akẹ́yìn gbẹ̀gbọ̀n o ọ̀rọ̀ àwọn bíbí wa láti wá gbalẹ̀ wa ni
torí kò sí nǹkan tó kà pẹ̀lú ànábì ọlọ́run dáná bíi fún wọn láwùbáwá ni kò dáná bíi fáwọn ọmọ kóòtù òjìrè o àṣà àti ìṣe wa ọlọ́run fáwọn ilẹ̀ Yorùbá ilẹ̀ kóòtù òjìrè bó ti fáwọn ní àṣà àti ìṣe àwọn náà lọ́hùn àmọ́ ọgbọ́n àti wa kó wa lẹ́rú tí wọ́n mọ̀ pé táwọn bá gbé kinní wa fún wa tiwa tá à ń ṣe àwọn ò ní ìgbà lọ́wọ́ wa òní wọ́n fi wá fi ẹ̀sìn wọ́n á sọ fún wa wípé Allah náà lọ́lọ́run tó jẹ́ pé Allah àtọlọ́run ìwà wọn ọ̀tọ̀ọ̀tọ̀ ni ọlọ́run tó dá ọgbọ ayé kò lè mọ ìwà tí Allah ń wù láéláé àwa mọ a ní bìlíìfù nínú yẹn pé ọlọ́run dá ọgbọ ayé ìwà tí Allah wù fún àwọn mùsùlùmí ọlọ́run lè wù wáyé láéláé àwọn mọ̀ pé ọlọ́run tó dá ọgbọ ayé kò lè sọ wípé ìwọ tó bá ṣe ìsìláàmù tó ṣe ìsìláàmù mọ́ kí wọ́n pọ̀ òun ní èrè ẹsẹ̀ ọlọ́run dá ọgbọ ayé lè sọ nǹkan bẹ́ẹ̀ òun làbí sọ pé Allah àtọlọ́run wo ṣe nǹkan kan náà ọlọ́run òun ló dá ọgbọ ayé àmọ́ Allah sìgìdì Káàbà ni wọ́n ń sọ ọ wà nùkú wa níbẹ̀ ilé olúwa tó wà ní Mẹ́kà ó ní ojú ti la ẹbẹ káwọn èèyàn tẹ wá mọ́ ẹbẹ káwọn afẹ́ òtún gbé wọ́n sọpọlọ yín mọ́ ẹ jí ọpọlọ yín kó jí dáadáa ẹ ronú sọpọlọ yín tó bá kéwù kan fún yín tí ẹ bá mọ̀ ẹ béèrè pé ìkọjá ike yìí bó láti rí tó bá dá wọn lójú wọn tọ́ka sí tó ti ké jáde fún yín ẹ mọ̀ gbọ́ ẹ̀rọ àfàmọ́ ẹ mọ̀ gbọ́ ẹnu wọn mọ́ èdè tí wọ́n ń sọ yẹn wọ́n bí dìsí fún wa ni tó wọ́n gbọ́ àgbọ̀ láwọ́báwá wọ́n bí dìsí fún wa ní ẹ jẹ́ ká ronú gbogbo àwọn kóòtù jèrè ohun tó ń ṣẹlẹ̀ ní Kwara lókè ọdẹ òun lẹ́bùn mọ̀ pé àwọn pípù yìí wọn ò bá ti eré wá o wọn ò bá ti eré wá tí àbálẹ̀ ti mú wa ogun abẹ́lé ti wọlé dé o tí àbálẹ̀ ti mú wa sẹ́yìn pé nìsí gbogbo ilẹ̀ Yorùbá tó kún ní ìsìn lẹ́gbẹ́ no tamper no go ìrà ní báwọn kó wà ní ọ́fíìsì nìsín tí wọ́n mọ̀ pé Ìgbòho sáwà ń bẹ̀ ó ti tó ti bí mẹ̀ yẹn o ò bí wọ́n dá kó tó pípíkí nígbò ilẹ̀ Yorùbá tó kù o ò bí wọ́n dá Kwara òun ni wọ́n tún fìsì nìsín kí ló ti fà á torí wọ́n rí pé ẹ̀yin gan fúnra yín lẹ̀ ń gbàbọ̀dé ẹ̀yin lẹ̀ fẹ́ kí Ìgbòho sáwà Kwara àwọn àfáàyè náà ní o àwọn fẹ́ta mẹ́sàn-án náà ní o torí ìjẹkújẹ tí wọ́n ń jẹ wọ́n wá fi ẹ̀mí àwọn ìran wọn wọ́n fi ń ta káàdì torí ìmọ̀ tara tiwọn nìkan ogun náà máa pa ogun yín dànù ogun lákàáyé ní ó fẹ̀jẹ̀ ogun yín wẹ̀ gbogbo ẹni tí ẹ̀fẹ̀ kí ìran Yorùbá kó nísìmí gbogbo ẹni tẹ́ ẹ̀ wá ìlọsíwájú ìran Yorùbá tó jẹ́ pé ẹ fẹ́ mọ́ fi wá jẹun ni oògùn lákàáyé kò lè jẹ́ kẹ́ ẹ nísìmí lágbára wọn lálẹ́ kí ló dé kí láàrin ìran Yorùbá àgbà yẹn ẹ fi wá lọ́rùn lẹ̀ ẹ jẹ́ ká tètè wá ẹ fi wá lọ́rùn lẹ̀ àwọn bíbí ti ń pa wá jù ìjọba Kwara à ń sọ fún yín o ẹ tètè gbígbèsè káwọn èkó kí wọ́n tó sákò lù tán ẹ tètè gbígbèsè kí wọ́n tó sákò lù tán tí ìlú bá da ó kọ yóò ní parẹ́ nùtàn láéláé tó yóò wà nùtàn pé àsìkò ẹni báyìí òun làwọn àwọn èèyàn báyìí ní wọn láwọn èèyàn kò lù dandan ni ó wà ní rẹ́kọ̀dù ó sọ̀jù ó wà ní rẹ́kọ̀dù gómìnà Abdulrahman Abdulrasaq ẹ tètè wá àwọn tí wàá gan nílẹ̀ ó lágbára ẹ má gbé Miyetti Allah fáwọn èèyàn wa Miyetti Allah àwọn ò ṣe ti wá àwọn èèyàn ti wá gẹ́gẹ́ ní kẹ́ ẹ ó lágbára àwọn ní kẹ́ ẹ fún ní ìwọ̀n ìdáàbòbò láti lè protect ara wọn àtàwọn èèyàn tó wà lágbègbè tó bá jẹ́ pé lóòótọ́ ọmọ ọkọ Yorùbá ni yín kẹ́ ẹ ti ṣe ọmọ àlè torí kò mọ ọkọ ni yín ohun ariwo tá à ń pa ó yẹ kí ó dọ̀dọ̀ yín ó yẹ kẹ́ ẹ gbọ́ ó yẹ kẹ́ ẹ di pípín sẹ́yìn lórí ṣé ẹ ti gbọ́ ètò náà kò ní jù báyìí lọ ó kí obìnrin yẹn wá tẹ́bà wo fídíò yìí
mo kì í ojú tẹ̀bí wo fídíò ojú náà ní fọ́ o bẹ́ẹ̀ ni etí tẹ̀bí gbọ́ etí náà ní di ọwọ́ tẹ̀bí bá wa pín fídíò tó fi lọ dáadáa ẹni fọwọ́ náà gbọ́mọ sí o láti ètò ẹ bá wa pín kọ́ lọ dáadáa kọ́ lọ kà wọn kọ́ lọ kọ́ gọ́vùnà káwá sí kọ́ lọ kàn láà tó eléyìí ó bójúmu kò bójúmu láàtọ̀ kò bójúmu o kò bójúmu kò bójúmu ẹ̀jẹ̀ wà nǹkan ṣe sí kó tó pẹ́ jù ẹ̀jẹ̀ wà nǹkan ṣe sí kó tó pẹ́ jù eléyìí ṣe àkọ́kọ́ o ọbalá wọ́n ti kọ́kọ́ ṣe wọ́n ṣe ọbalá tán wọ́n ṣe àjàjẹ́ ìpo wọ́n ṣe ìfẹ́lódùn wọ́n ṣe ìgbòmínà ẹni ẹ̀wò gbogbo bẹ̀rẹ̀ pátá àwọn ìlú yìí wọ́n ti láwọn èèyàn wa kó ń bẹ ìjọba gọ́vùnà ìjọba Kwara ó ti fọwọ́ lẹ́yìn wọn sọ̀rọ̀ lóòótọ́ wọn kó àwọn sójà wa wọn kó àwọn dss wa ìjẹ́ nígbà tí wọ́n kó wọn wá ìjẹ́ wọn fit àwọn tó wà wà yẹn ìjẹ́ wọn kó wọn ó fi wọn hàn sáárín wọn àárín wọn protect wọn ní èèyàn wọn ni wọn mọ̀ká tí wọ́n ń ṣe kí ló dé ẹ wo ó dìbà kan náà jà rẹ ẹ ṣe.